ọ̀rọ̀ nípa apology tí the Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land ṣe. Oríṣiríṣi àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti pè mí, àwọn ni ó dùn mọ́ wọn báyẹn o. Ó ti tánú àwọn tá a sì rí ọ̀pọ̀lọpọ̀ gbésẹ̀ táwọn ọmọ Ògbómọ̀ṣọ́ gan tí wọ́n ń bínú tẹ́lẹ̀ táwọn gan tó kọ sórí péèjì wọn pé bàbá ẹ dákun tí wọ́n bẹ̀bẹ̀. Gbogbo wa là ń bẹ kábíyèsí ọba Láyélúwà, His Imperial Majesty ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ III. Lẹ́yìn ìyẹn a rí i pé àwọn kan ń bẹ, ẹ máa wò dáadáa. Èmi ń sọ fún yín pé àwa ń wá láàfíà, àfẹ́ká láàfíà ọ̀jọ̀ba nù. Ẹ wà ti rí i pé àwọn kan ti fọ́n bọ́ta torí wọn àfẹ́ tí ń já láàfíà rárá. Gbogbo ohun tí wọ́n ń wá ó ní bí gbogbo nǹkan ó ṣe dàrú kó lè bá fífọ́ wọn. Béèyàn méjì bá ń jà, wọ́n wò ọ̀tún, wọ́n wò sí. Àmọ́ tó bá ti di pé ẹnìkan ń wò níwò wípé àfi kí wọ́n ṣe tiwa o, ó di dandan kí wọ́n ṣe tiwa, àní gbà ọ̀rọ̀ yanjú báyẹn. Àwọn àgbààgbà wọ́n ti fojú wò ọ̀rọ̀ yìí, àwọn èèyàn ńláńlá wọ́n ti fojú wò ọ̀rọ̀ yìí pé ìmáàmù ti bẹ kábíyèsí. Mo mọ̀ pé bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tí wọ́n jẹ́ Christian àtàwọn tó jẹ́ mùsùlùmí kọ̀ọ̀kan tó jẹ́ pé n tó kàn wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ máàmù gan kò sí tó kàn wọ́n pẹ̀lú ìmáàmù jọmọlé àbí òjọmọlé. Tó kàn wọ́n ni pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin ìmáàmù àti kábíyèsí pé irú ọ̀rọ̀ báyìí ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìní wọ́n fi bẹ̀rẹ̀ sí ta sí máàmù ẹnìkan kò àwọn nǹkan ò ní problem kankan pẹ̀lú máàmù, kò sí tó kàn wọ́n. Torí ìdí èyí gbogbo èèyàn ẹ bá wa wo àwọn ọ̀rọ̀ yìí, ẹ rí i pé máàmù láti ìgbà táwọn rọ́bìtà ti wá tí wọ́n ti sọ̀rọ̀, ó ní máàmù ti màyé wọn tí wọ́n sì kọjá yé wọn sí, wọ́n sì kọjá yé ara wọn sọ́dọ̀ kábíyèsí tí kábíyèsí máàmù sì bẹ̀bẹ̀. Àmọ́ pé ọba ìlú ni wọ́n tí wọ́n sì mọ èyí tí wọ́n fẹ́ fún lù. Ẹ dákun ẹ má jẹ́ kí àwọn kan kí wọ́n tún dìde wọ́n máa ṣe fídíò àwọn kan ní ṣé ó yẹ kó ní kí bàbá ó gbẹ́sẹ̀, ṣé ó yẹ kí bàbá ó ní kíní. Gbogbo èèyàn torí pé ọ̀tá ẹni èpò dù ọ̀yà ni. Ẹ wá ń wá gbogbo ọ̀nà, ẹ wá àwọn argument kò lè work. Ẹ̀bẹ̀ náà la bẹ̀ kábíyèsí, bàbá ó sì gbọ́ gbogbo problem tí yín kò kan àwa. Àlàáfíà ọ̀nà àwọn ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo ọ̀nà irọ́ kíní kan wọ́n ní kó lọ sọ́dọ̀ bàbá, wọ́n ní kó lọ sí family wọn kíní kan kan ẹ̀yìn. Gbogbo ìtẹ́ ìwú yẹn ibi tẹ́ ń gbọ́rọ̀ lọ ó ti yé wa, àwọn ò sì ní gbà kí wàhálà ò tún ṣẹlẹ̀. A máa yanjú rẹ̀ túbínúbí ẹni tí ọba wa dùn mọ́nú yín tó jẹ́ pé gbogbo tẹ́ ń fẹ́ ni pé wọ́n yọ̀ máàmù ni, wọ́n yọ̀ máàmù ni. Ọmọ Ògbómọ̀ṣọ́ ò ní problem pẹ̀lú máàmù tí ì bá ṣe ọ̀rọ̀ tí ó jáde láti orí múbàrí máàmù sí ọ̀dọ̀ kábíyèsí táwọn èèyàn fi dá sí. Ọ̀sìn tọ́ka wa ìmáàmù ìsọmọlé ọ̀sọ̀mù kí lọ́ka wa ṣé ilé yín ò rí kó tó di pé wọ́n fà máàmù kalẹ̀ àbí nígbà tí ẹ̀ ń lọ ilé máàmù tẹ́ ń ṣe gbogbo ẹ̀ tí gbogbo èèyàn mọ̀ pé ilé yín ò lọ́lọ́ mú máàmù wáyé lẹ́lọ́mọ́nú lé yín ni ẹ wá níbi ìsọ̀dà stand ẹ fẹ́ káwọ́ bá yín dá sí kọ̀ọ̀kan wa.